kí gbogbo wọn lè wá darapọ̀ mọ́ wa pé a fẹ́ sọ̀rọ̀ nípa oko kékeré. Kí là ń pè ní oko kékeré? Gbogbo oko tó kéré tán sọ pé ó kéré gan ló kéré. Ṣóyé wa, ẹ jẹ́ kí a share ètò yìí. Let us try and share this program so that àwọn èèyàn lè wá join wa. Ọ̀pọ̀ ìwọ tó sọ pé Jesus is coming soon yẹn, mo ti delete comment yẹn. Gbogbo wa la mọ̀ pé Jesus is coming soon, but most of the time tẹ́ ẹ bá mọ̀ the right thing tó yẹ kẹ́ ẹ ṣe láti prepare for the coming of Jesus, inú náà lẹ máa padà lọ. Ẹ worú àwọn virgins 10 virgins nísìn tí wọ́n ń retí ọkọ ìyàwó. Àwọn kan ní extra oil, àwọn kan ò ní extra oil táwọn foolish virgins yẹn ò ní. Ṣóyé wa, it could be equivalent to knowledge. Torí tẹ́ ẹ bá ní knowledge, tẹ́ ẹ ní ìmọ̀, ẹ ní padà tẹ̀lé Jésù lọ. At the end of the day, ignorance yín yẹn inú ọ̀run àpáàdì ló máa padà lọ land yín sí. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn sà? So gbogbo àná la mọ̀ pé Jesus is coming soon, bẹ́ẹ̀ gbogbo àwọn tán ti sáko lọ, tán lọ ń dókó àlè nítorí wípé wọ́n fi òpópó ọkọ àwọn kéré yẹn. Ṣáwọn yẹn náà bọkọ ìyàwó lọ, ṣáwọn náà bá Jésù lọ. Torí ẹlòmíì kan gọ̀ bí ìdun ni. Mi ì fẹ́ búyàn lórí ètò. Bẹ́ẹ̀ nígbà míì tẹ́lòmíì bá fi òpè bóyá ò mọ̀ ọ̀rọ̀ sọ. Ṣé gbogbo ọ̀rọ̀ tí sọ̀rọ̀ ń sọ ni sọ̀rọ̀ ń sọ. Ńgbẹ́ wá wórí péjì mi tẹ́ wá ń sọ pé Jesus is coming soon. Do you think you are holier than me? Mo béèrè wò. Irú yín báyìí ní ìsìn yìí, àmọ́ bóyá driver yín ló ń dóyàwó yín, àmọ́ bóyá gateman yín ló ń bá yín dóyàwó yín nítorí oko yín kéré. Àbẹ́ fíù pé mi dédé máa ń mú tọ́pìkì wá sórí ètò ni. Mi ò dédé mú tọ́pìkì wórí ètò. Ìgbà tí mo ṣiṣẹ́ lórí tọ́pìkì òbò dájí, ó ní reason tí mo fi ṣe. Ó ní reason tí mo fi take studies yẹn. Nítorí wípé a ti gbọ́ wípé àwọn obìnrin kan wọ́n máa ń waste ìdájí yẹn, wọ́n ní gbé òbò kalẹ̀ fún ọkọ wọn ní ìdájí. Ibẹ̀ láti wá lọ ṣe kíni, ibẹ̀ láti lọ ṣe àwọn intensive studies pé kíni relationship between early morning àti oko àti agbára ìbáṣepọ̀ ọkùnrin. A wá rí wípé àárọ̀ yẹn ni gbogbo àwọn sex hormones náà máa ń wà at the peak of their secretion. Obìnrin tó bá gbà kọ́kọ́ ẹ̀ dò ní àárọ̀, ó máa fi memory ara ẹ̀ sọpọlọ ọkùnrin yẹn for that day. Ó ti help ọkùnrin yẹn láti ṣe 80 sí 90% of iṣẹ́ tó máa ṣe, because ọkàn ọkùnrin yẹn á balẹ̀ bẹ́ẹ̀. Ọkùnrin tó fẹ́ dún ẹ láàárọ̀ tó gbà fún gbogbo àwọn androgen, àwọn testosterone, àwọn IGA rẹ̀, àwọn prolactin, oxytocin, dopamine, gbogbo àwọn hormones yẹn tó ń rage yẹn tó jẹ́ kórí ẹdó yẹn, you have wasted that day for him. So nígbà táwa ṣe tọ́pìkì òbò dájí, kí àwọn tí wọ́n ń gbóbò pamọ́ fún ọkọ wọn kí wọ́n lè mọ̀ wípé ìdájí yìí ó ṣe pàtàkì. Tẹ́ wá débi tẹ́ ń sọ pé Jesus is coming soon. Tí rapture bá ṣẹlẹ̀ lénìí, èmi máa ṣáwájú yín lọ. I will go before you. Ṣóyé yín? Tí ó bá ń ṣe pé Facebook ti yọ pin option mi, mbá pin option yín yẹn ni. Mi ò mọ̀ gbà tẹ́ ti ń preach bẹ́ẹ̀, mo mọ̀ wípé èmi gan mo ti ń wàásù nísìn láti kékeré ni. They have been preaching. So don't come here and come and tell me that Jesus is Lord. Torí irú yín bẹ́ẹ̀ ṣe wà nísìn, àmọ́rú oko yín bóyá bí oko ńlá lẹ ní nísìn àbí bí oko kárọ̀tì òun lẹ ní. Bóyá ìyàwó yín ti lọ ń dó driver yín tó lóko kùkúmbà tó lóko cassava, àmọ́ kẹ́ẹ̀dẹ̀ wá gbọ́ bẹ́ẹ̀ ṣe lo oko abẹ́ yín tó kéré, ẹni Jesus is coming soon. Ṣé rí wípé kọ́lọ́run ṣàánú yín ní báyìí? Jesus is coming soon náà lẹ fi dá lérú, lẹ fi balé jẹ́, lẹ fi tan àwọn ìyàwó ilé tó yẹ kí wọ́n gbóbò lẹ̀, wọ́n mọ̀ gbóbò pamọ́ fọ́kọ wọn. At the end of the day, Jesus tó ń come soon yẹn tó bá dé, ẹ̀yin padà bá lọ. Báwo lẹ ṣe fẹ́ bá lọ? Ìgbà tẹ́ ti fail in your obligation, oko yín tó kéré, mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ lò. Ìyàwó yín ò dẹ̀ lè sọ fún yín pé oko yín kéré torí kò fẹ́ kẹ́ feel bad. Ó dẹ̀ bọ́ síta, ó lọ ń dóko tí ò kéré. Ṣé rí wípé Jesus yín tó ń coming soon nísìn, bí ìgbẹ́ bá dojú gbádélẹ̀ tẹ́yìn gbàdó sí ni. Torí gbogbo nǹkan tí Jesus yóò béèrè lọ́wọ́ yín gbà tó bá dé, salvation yín ló máa béèrè lọ́wọ́ yín. Ìgbàlà ọkàn yín ló máa béèrè lọ́wọ́ yín. Style tẹ́ fi dóra yín kò sí nǹkan tó kan Jésù kan yẹn, torí nígbà tí Jésù wà láyé gan, Jésù ò níyàwó. Bẹ́ẹ̀ ṣe wá dé sórí ètò mi sìn tẹ́ ń bá mi sọ pé Jesus is coming soon. Do you think you are holier than me? Mo dẹ̀ mọ̀ wípé kẹ́ ẹ tó born again gan, bóyá gan lẹ born again, born again. Tó rọ́pọ̀lọpọ̀ yín tẹ́ kan fi Jésù bojú báyìí ní ìsìn. Tàbá ní ẹ wá defend the Trinity ní ìsìn, mọ̀ meaning Trinity. You don't know the meaning. Tàbá ní who is Jesus himself. Táwọn Muslim friends bá tákù yín pé who is Jesus ní ìsìn, you don't know how to defend your salvation in that Jesus. Tẹ́ wá dé ní ìsìn tẹ́ lanu gbàgàdà bí ilẹ̀kùn abọ́yadé, tẹ́ ń sọ fún mi pé Jesus is coming soon. Mo béèrè wò. Ẹ bá mọ̀ wípé this thing we are doing is a ministry. Get out of my page. Tẹ́ ẹ bá mọ̀ wípé ètò yìí iṣẹ́ ìránṣẹ́ ni, ẹ kú òǹbí. Torí mo mọ̀ pé tí rapture bá ṣẹlẹ̀ lónìí báyìí, kẹ́ ẹ tó lọ 100 million times, èmi gan ti máa lọ 1 million times kó tó di pẹ́yìn gan lọ. Jésù bá délé ní kò lè bẹ́ mi lójijì, because my salvation is intact. Tó yé yín bẹ́ẹ̀ yẹn. Torí àwa fẹ́ sọ̀rọ̀ oko kékeré nísìn, ẹ sọ wípé Jesus is coming soon. Ṣé rí wípé ignorance ló apọ̀pọ̀lọpọ̀ yín. Mo béèrè wò. Àmọ́ measurement oko abẹ́ yín nísìn, bóyá lóko yín pé 2 inches.
kẹ́ẹ̀dẹ̀ wá gbọ́ bẹ́ẹ̀ ṣe lóko yín káyé yín lè sùn kíyàwó yín mọ̀ bà lọ́mọ gbogbo fún àwọn dráìvà àtàwọn tí wọn ò tó yín ẹni Jesus is coming soon. Mo béèrè wò tá a bá fún ilé èèyàn kan pé ó yẹ mínísítà sí kẹ́ ẹ lead ẹ̀ to Christ kẹ́ ẹ wàásù sí ibo lẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀ mọ́bi tẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀ mọ́bi tẹ́ẹ̀ ti parí. Mo béèrè wò èmi tí mo ti wá ń wàásù látàyé alálùmọ́lẹ̀ ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wípé Jesus is coming soon. Ṣé rí wípé ìṣòro ayé yín kọ̀ mọ́ wọn báyìí nísìn ìṣòro ayé yín ọ̀mọ́ wọn kọ̀ mọ́ wọn abẹ́rò pé gbogbo ọ̀rọ̀ kó àtòbò tá à ń sọ yìí ẹrù parí ìrìn sọ ni ẹrù pa kàn déédéé wá sọ torí pa fẹ́ àbíà lórí screen ni. Mo béèrè wò because irú bí mo ṣe sọ pé okó kékeré nísìn ẹni tó sọ pé Jesus is coming soon yẹn it is a proof pé okó ẹ̀ kéré. Ara àwọn symptoms tó máa ń wá tàbí tó máa ń associate with okó kékeré ó ní wípé àwọn tán bá ní okó kékeré yẹn wọ́n máa ń feel inferior wọ́n máa ń ní complex irú wọn ò lè múra lójú àwọn ọ̀rẹ́ wọn irú wọn ò lè bóbìnrin sọ̀rọ̀ gan because nínú wọn wọ́n ti disqualify ara wọn already. So bá ṣe gbé topic yẹn wípé okó kékeré wọ́n dẹ̀ ti mọ̀ pé okó àwọn kéré náà ṣe ń sọ fún wa pé Jesus is coming soon tí Jésù bá sì délé ní èmi máa lọ màá ṣáwájú yín lọ kẹ́ẹ̀kó bìràbìnà sí yín ara ẹ̀sìn tẹ́ fi báyé jẹ́ náà nu. Nígbà tó kọ abẹ́ yín kéré tẹ̀dẹ̀ ní ẹ máa bọ̀ ẹ wá gbọ́ bẹ́ẹ̀ ṣe lóko yín tó kéré. Ṣé ẹ rí pé báyìí ní ìsìn kọ́lọ́ wọn ṣàánú wa ní ìsìn kọ́lọ́ wọn ṣàánú wa ní o torí wípé ẹni tó kó ẹ̀ tóbi gan òun gan gbúdọ̀ lẹ́ni bí ó ṣe lóko tó tóbi kákẹ́tì ẹ̀ láwọn yẹn ọ̀tọ̀ ní tọ́pìkì tiwọn bẹ̀ àwọn okó kékeré yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn survey tá a tèkì àti ọ̀pọ̀lọpọ̀ àwọn questions tó ń wá DM òun ló dífá fún àwọn topics tá a mú wá àbẹ̀rò pákàndéédé di jú àlàjú á sì mú tọ́pìkì wá ìgbà tá a ṣe tọ́pìkì òbòdájí ẹ mọ iye ilé tí òbòdájí yẹn tó correct ẹ mọ àwọn ìyàwó ilé tó ń wà burúkú tó jẹ́ pé òbòdájí yẹn help wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n sọ pé ìrọ̀lẹ́ àbálẹ́ tó yàwó àwọn máa ń fẹ́ ń dókó yẹn àwọn á ti rẹ àwọn pé àwọn ò tiẹ̀ mọ báwọn ṣe fẹ́ sọ ṣùgbọ́n táwọn ti play fídíò yẹn létí ẹ̀ báyìí immediately ló ti adjust. Nígbà tá a wá ń sọ fún yín pé okó kékeré báwo náà ṣe ń lo okó kékeré tẹ́ wá débi tẹ́ ń sọ pé Jesus is coming soon do you think you are holier than me? Mo béèrè wò. Anyway now a fẹ́ sọ̀rọ̀ nípa okó kékeré àti bí a ṣe ń lo okó kékeré. Kí ni à ń pè ní okó kékeré? The word kékeré itself is relative because what is kéré to you might not kéré to me or to someone else. Ṣóyé wa. So studies pé okó kékeré ní penile dimorphic disorder that is DPP. So as much as tí a bá ń lọ lórí ètò yìí màá máa pè ní DPP which is penile dysmorphic disorder. So àwọn doctors máa ń pè ní micropenis ni. Now tá bá ń sọ̀rọ̀ nípa okó kékeré bẹ̀rẹ̀ láti 4 inches downward. In other words tí ọkùnrin rẹ àbí ọkọ rẹ tí okó rẹ tó bá le kán tó wá wọ 5 inches sókè okó yẹn ò kéré. So tá bá ń sọ̀rọ̀ nípa okó kékeré àwọn tá a fẹ́ kán wá gbọ́ ètò yìí gan ni àwọn tó kó wọn tó yẹ pé tó bá le kò ju 4 inches lọ 3 inches 2 downward. So àwọn tó kó wọn bá wọ 5 at pé ó le mi fẹ́ sóyìnbó líle yẹn tó bá wọ 5 at líle kò kéré it is normal. Bí àwọn tó kó wọn ti jẹ́ 4 lọ sílẹ̀ yẹn those are the ones with okó kékeré wọ́n dẹ̀ máa ń pè ní micropenis and most of the time scientifically they call it deformity or disability. Ṣóyé yín deformity ni or abnormality. Micropenis is an abnormality or a deformity yẹn àwọn okó 1 inch 2 inches yẹn. Ṣóyé wa. So ó wà self-diagnosable. Ṣóyé wa ó wà self-diagnosable and ó wà very rare ní DPP yẹn which is penile dysmorphic disorder. Is not common. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin táwọn obìnrin máa ń fẹ̀sùn kàn wípé okó wọn kéré ìgan okó wọn ò kéré. Bí àwọn okó tó máa ń jẹ́ 1 inch 2 inches ní líle yẹn àwọn yẹn abnormality ni and it's not common but it is self-diagnosable. Ọkùnrin tó kó ẹ̀ bá kéré òun náà máa rí wípé yes okó òun kéré kò dìgbà tẹ́ bá ṣe lọ diagnose tẹ́ ṣe lọ sí hospital láti lọ ṣe ìwọ náà is a physical thing wàá rí. Ṣóyé wa. So they said micropenis is about 2 inches below which can trigger immense anxiety. Wípé okó
tó bá jẹ́ bí 2 inches ṣóyé wa tó jẹ́ ìgbà míì gan a lè fi kárọ̀tì represent oko àwọn oko míì wà gan tán tún kéré ju kárọ̀tì lọ tán dàbí ilá tán dàbí bí ìṣẹ́wùrú àwọn kinní ìgbín kéékèèké tí ṣẹ̀lẹ̀ máa ń round nídìí yẹn tó máa dàbí ìṣẹ́wùrú báyìí tó máa ń wà ní family of mollusk mollusk èsàn tá a máa ń he káàkiri nígbà tá a wà ń kékeré tí ọmọ baby snail ọmọdé ìgbín àwọn oko míì máa ń rí bẹ́ẹ̀ yẹn very tiny. It is deformity or abnormality. Ṣóyé wa. So I said people with PDD and DPP, that is PDD, sorry, PDD, penile dysmorphic disorder. PDD ni o kì í ṣe DPP o. Penile dysmorphic disorder. So people with that wọ́n máa ń feel ashamed. Àwọn ọkùnrin míì wà tẹ́ pé ìtí ìṣe àwọn ọkùnrin míì ọmọ gbogbo ọkùnrin tó kó ẹ̀ bá kéré especially àwọn tó bá ti ní impression wípé okó àwọn kéré yẹn wọ́n máa ń feel shame. Ẹ má dẹ̀ jẹ́ ká gbàgbé pé gbogbo nǹkan tá a máa sọ lórí ètò yìí has been subjected to general statistics. It has been subjected to general statistics. Ó mì pé tí ẹ̀yin bá ní figure míì tẹ́ ẹ ṣiṣẹ́ lé lórí you might not be wrong. At the same time, tá a bá ní kan tá a sọ tí ò fall in line pẹ̀lú your own line of research, it doesn't mean we are wrong as well. That's why tẹ́ pé tá a bá take study bẹ́ẹ̀ yẹn, a máa ń gather information at different sources ni. So tó bá dọ̀la tẹ́lòmíì bá get something a bit different.